èyí ni ètò ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn lórí ẹjọ́ tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn dá lónìí pẹ̀lú ẹjọ́ tí àwọn ẹgbẹ́ APC pè lórí ọ̀rọ̀ wàhálà tó wà lórí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ eléyìí tí èmi fẹ́ bá yín sọ lénìí. A kí ẹ̀yin oníròyìn tí ẹ bá fi ọkàn bá lọ ẹ rí wípé nígbà tí ìjọba Alhaji Gboyega Oyetola tó ti fìdírẹmi ìdíje fún ipò gómìnà ní ẹ̀yìn ìgbà yẹn ni ó tó rántí wípé àwọn fẹ́ ṣe ètò ìbò sí ìjọba ìbílẹ̀. Ètò ìdìbò tí wọ́n ṣe sí ìjọba ìbílẹ̀ yẹn ni wọ́n ṣe ní ọjọ́ 15 oṣù kẹwàá ní ọdún 2022 wọ́n sì ṣe ìbúra fún wọn ní ọjọ́ 16. Eléyìí ni ẹgbẹ́ méjì gbé lọ sí ilé ẹjọ́, ẹgbẹ́ PDP àti ẹgbẹ́ APP. Lénìí ilé ẹjọ́ fìdí rẹ̀ múlẹ̀ níbi ẹjọ́ méjèèjì náà. Ilé ẹjọ́ Federal Court ó sọ fún gbogbo ayé wípé ètò ìdìbò náà kò bófin mu, kí àwọn alága tí wọ́n sì ní wọ́n dìbò yẹn kí wọ́n lọ rọ́kúnlé. Lénìí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ó fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹjọ́ tí ẹgbẹ́ APC gbé wá lórí láti fi ìdí ètò ìdìbò náà múlẹ̀ wípé ẹjọ́ náà ò lẹ́sẹ̀ ńlẹ̀. Wọ́n wá fi òfin lé wípé àwọn alága tí wọ́n dìbò yẹn náà wọ́n gbọ́dọ̀ kúrò ní àwọn kánsù wa lẹ́yẹ òsọ́kà nítorí pé ìdìbò náà kò bófin mu. Ilé ẹjọ́ tún bu ẹnu àtẹ́ lu ìwà ìlóòótọ́ tí agbẹjọ́rò àwọn ẹgbẹ́ APC ọ̀gbẹ́ni Muideen Adeoye tí ó wù lórí ọ̀rọ̀ yìí nípa àfimọ́ sọ ọ̀rọ̀ nǹkan tí ò ṣẹlẹ̀ ní iwájú ilé ẹjọ́. Lẹ́yìn ìgbà náà ilé ẹjọ́ wá sọ fún wọn yí pé nǹkan tí ó ṣe wọ́n o fúnra ara wọn ni wọ́n fi ọwọ́ ara wọn fa wàhálà sí ara wọn lọ́rùn nípa wípé wọn ò tẹ̀lé òfin. Eléyìí ló wá jẹ́ kí a rí wípé ó ṣe ní láàánú lọ́pọ̀lọpọ̀ pé irú èèyàn bíi Alhaji Gboyega Oyetola tó jẹ́ mínísítà ni wọ́n mọ̀ọ́mọ̀ tí wọ́n fi ìwà ìmọ̀tara ẹni nìkan tí wọ́n fi dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, léyìí tó mú ẹ̀mí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun kan lọ tí àwọn kan sì farapa tí àwọn kan sọ dúkìá náà. Àwọn àfi àsìkò yìí a fi ń rọ Alhaji Gboyega Oyetola àti ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé lẹ́yẹ òsọ́kà kí wọ́n tọrọ àforíjìn lọ́wọ́ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun fún wàhálà tí ó jẹ́ pé kò yẹ kó ṣẹlẹ̀ tí wọ́n mọ̀ọ́mọ̀ dálẹ̀ nítorí ìmọ̀tara ẹni nìkan, kí wọ́n tọrọ àforíjìn lọ́wọ́ mékè àti àgbà, lọ́balọ́ba ni àti ìjòyè nípínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú wàhálà yìí, pẹ̀lú bí ilé ẹjọ́ ṣe fìdí wọn jálẹ̀ lónìí. Lẹ́yìn ìgbà náà òun ni àwọn tún fi àsìkò yìí a fi lu ẹ̀ka ètò ìdájọ́, a fi lù wọ́n lọ́gọ ẹnu pé wọ́n kú iṣẹ́ takuntakun. Wọ́n fi hàn gbogbo ayé wípé ẹ̀ka ètò ìdájọ́ ó jẹ́ eléyìí tí ó ṣe gbẹ́kẹ̀lé tí ó sì fi hàn yí pé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà a ní ìrètí púpọ̀ nípa ẹ̀ka ètò ìdájọ́. Ní ìparí a tún tẹ̀ síta wípé àṣẹ tí ilé ẹjọ́ pa lónìí ó fìdí rẹ̀ múlẹ̀ wípé ètò ìdìbò tí Alhaji Gboyega Oyetola tí wọ́n ná owó ìpínlẹ̀ Ọ̀ṣun lé lórí ní ọdún 2022 ilé ẹjọ́ sọ wípé ó jẹ́ eléyìí tí kò bá òfin mu, tó tako ìlànà ètò ìdìbò. Ẹ ṣé àdúpẹ́. Orúkọ mi ni Olúwamọkọ́lápọ̀ Alimi tí mo jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun.